Àyẹ̀wò nínú ilé mo máa kí ọkọ̀ ọmọ gẹ̀ẹ́sì orúkọ mi ní yàjú ìṣètò ẹ̀ tí lọ ọ̀nà tí mo wá ní àṣà àti ìṣe nìkan ní Garo TV Diary. Àwọn ọ̀rọ̀ kan dá kàbìtì kẹ̀ǹgẹ̀ wọlé màmá ṣùgbọ́n màá ká lọ́nà àti bọ̀kàn àkàmújáde. Lẹ́ni kí a mú wa ìdàyà wọ́n pè ní ìkálẹ̀ mo ti gbọ́ rí ìdàyà àjọ obìnrin kì í lọ ní bí akọ̀rẹ́ dẹ́ lọ mẹ́mọ̀ ṣùgbọ́n ní ẹsẹ̀ nìkan sọ wá níbí Mayemi abáwọn kí wọn lé ẹ kú lé o abáwọn dárúkọ ẹ mà káàbọ̀ o èmi Teresa akẹrun tán láti gbó tako. O ṣe Mayemi àjọ kí ìtumọ̀ ìdàyà ìkálẹ̀. Ìdàyà ní ìkálẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi ti ṣe àmọ́ táwọn ẹ bá ṣe èèhàn torí àyè bàmọ́ fọjọ́ pé èèhàn ìdàyà pé ya ọkùnrin àti obìnrin bá ti dàyà ara lóbìnrin bá ti ti ya obìnrin bá ti ra ẹ bá ti fọ pé aya òun yìí aya àti obìnrin ọkùnrin gbọ́dọ̀ bá hàn mọ́ omi ìbọn ọ̀nà mi ilẹ̀ ẹ gbọ́dọ̀ mọ́. Bí bá ti gbalẹ̀ la fọ́. Bó ti lè gbà fọ́. Bó ti fọ́. Lóbi ọdọkùnrin dẹ̀ gbọ́ etí. Ọkùnrin ti gbọ́ etí ẹ gbọ́dọ̀ nà mí ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ jà rẹ o. Ìyẹn bẹ́ẹ̀ jà. Omi ẹ gbọ́dọ̀ mọ́. Wọ́n gbọ́dọ̀ hun léwu bẹ́ẹ̀ dìkan. Wọ́n mọ̀ jẹ́ gbọ́dọ̀ hun papò. Ọkùnrin lè sí. Ó dẹ̀ ṣe aya ẹ ní o. Ó dẹ̀ ṣe aya ọkùnrin lè sí. Ẹ gbọ́dọ̀ wà lọ lé kan náà. Yàrá wa náà lé bá sẹ́mẹ̀ ọkọ̀ ìpẹ́kú. Bí bá tó wà ọkọ̀ tó wá kí irú lè kàn án jọ wá báyìí. Bá ti balẹ̀ sẹ́ẹ̀pì ó gbọ́dọ̀ kó náà lè yẹn. Yàrá kó náà lè yẹn ọkùnrin pé èkó tí mẹ́ta. Ò bá sòun láwọn nínú lẹ́yìn. Ò bá kà sọ fúnra rẹ̀ ìfẹ́ bó yẹ̀rẹ̀ yóò gbọ́ obìnrin bá la hán èpè. Òkè àwọn tó fọ́ àyè pé èdùgbò bá fọ́ jáde náà tẹrun. Ló bá sọ gẹ́gẹ́ wọn fọ́ o ló bá sọ gẹ́gẹ́ wọn fọ́ tí ọkùnrin bá la hùn pọ̀ náà gẹ́gẹ́ yẹn bá ti májú ó parí. Ó ti parí. Àmọ́ ní ògẹ́gẹ́ yìí tí ó bá ti sùjà tí yàrá ti fọ́ náà gẹ́gẹ́ yẹn ti bára hùn ó ti parí. Ẹ ti hàn rẹ̀. Ṣùgbọ́n tó bá ti májú. Tó bá ti pa májú ẹgbẹ̀dọ̀ tó bá jẹun. Ìgbọ̀dọ̀ bá jẹun kù. Ìgbọ̀dọ̀ mọ mi. Ìgbọ̀dọ̀ bá gbéná lé kan. Ìgbọ̀dọ̀ bá gbéná lé kan. Ẹ̀jọ̀ gbọ̀dọ̀ mú búrú bẹ́ẹ̀dì kan. Ìgbọ̀dọ̀ mú bẹ́ẹ̀dì kan. Ìlàjò kó ti ọ̀tọ̀. Bí lákàwọn ibùsùn àbídí fẹ́ bolu gbà lọ́nà. Lọ́kọ̀ ìlà fún gbogbo ẹ̀rọ tó gbọ́ wáyà á la hàn. Wọ́n dẹ̀ fẹ́ hàn kẹ̀. Bá fẹ́ hàn. Aya nìkan á sì náwó yìí. Aya nìkan ṣoṣo. Ọkọ ìgbọ̀dọ̀ sí. Ọkọ ìgbọ̀dọ̀ mú sílè kan. Yẹn pẹ̀lú owó. Tó bá mú pẹ̀lú owó tó àwọn. Ẹ gbọ́dọ̀ mú. Dákọ̀ bọ̀ ọkọ̀ yìí ẹ gbọ́dọ̀ pẹ̀lú owó yìí. Ẹ̀dìyàn bá ara o. Mo dandan fẹ́ ra yín ònùká ṣe ẹ̀dùn bá wà láṣẹ bí wọ́n tẹ̀ wá bọ́wọ́ gbà ya ẹ̀ àti fọgbà tó bẹ̀ mọ́ gbà ya pé èmi ìmọ̀fọ̀ yìí wọn dàbí tó bá ṣe pé bí ló bá fọ́ tán ó ti ṣẹ rẹ̀ ó ti ṣẹ gangan rẹ̀. Lọ́jọ́ abá ti hàn táyìn kẹ̀ ojú abá ti ṣe táyìn ìjọba ti lè hàn ọkọ̀ gbọ́dọ̀ tó lò pọ̀. Gbọ́dọ̀ lò pọ̀ lọ́jọ́ ẹ̀ débà lò pọ̀. Bẹ́ẹ̀ lò pọ̀ ẹ̀ hàn. Ètò hàn ní àdúgbò bẹ́ẹ̀ àṣà wa rẹ̀ ní ìkàlẹ̀ dídásọ wà wọ̀ láàrin. Dídásọ bá wọ̀ èèyàn lọ́jọ́ sẹ́yìn wọn á wọ̀ kí a mọ̀ sí ìgbọ́ bá fẹ́. Aṣọ bá wọ̀ lọ́jọ́ tó sẹ́ẹ̀pì yẹn gangan ló má àgbàyà ìdókò pé dáadáa mi pé kí ni kankan kan ó gbúdọ̀ dàbí yẹn wọ́n ká gbá àyà ẹ̀ ọjọ́ aṣọ yẹn gangan ó gbúdọ̀ wọ aṣọ. Bá wọ aṣọ tán bá wọ aṣọ àwọn àfọ pé yàrá ti hàn tán àfọ àwọn ti hàn o ìjọba ti ṣe tán ìjà lẹ́sìn ilé àtọ́lá àti bùkúlùkù kẹ̀kẹ́. Kò ṣe yé mi àti gbọ́ bẹ́ẹ̀ àyàn wa nulẹ̀ àti rí pé ìkálẹ̀ yìí pé ó ń wọ̀nú ẹ̀ gangan ìkálẹ̀ wọ̀nú ẹ̀ ó dẹ̀ ṣe gbìgbìgbìgbì ó ní agbára kọjá ìṣàtìrò ìdáradára o máa rò kó bí a torí pé ó ti ṣàgbàlagbà àbúrò ṣe kíní kàdá fọ pé kíní yìí máa ra ó ra o ìdáradára ó ra pa ó ti gàdé nídìí ní ìyẹ̀dẹ̀ fọ yìí ó bá ti balẹ̀ ṣẹlẹ̀ ọlọ́mọ àríyá dúró ẹ̀ṣẹ̀ lẹ́wà o bó ti gbọ́dọ̀ ìwà tayà ẹbẹ́ ti jà tó bá ti fẹ́ débẹ́ tí sèkò sáka sọ o dìmọ̀ làmọ́wọ́ gbà àyà ń rẹ o bó ti mọ́wọ́ gbà àyà ń rẹ tó fọ pé àfẹ́ àyà ń kiri wọ́n tún la bọ́jọ́ yóò bá ti tìrú bó wọ́n ṣe o lọ o ṣùgbọ́n tó bá ti máa lè mọ́jú àyẹ̀dẹ̀ kẹrin ẹ̀dẹ̀ ha o olùgbọ́n bá parí ẹ̀ yèmí nùgbọ̀n kan máa ti gbọ́ bí ṣàṣàwà rẹ̀ ataka bu wádé yàjó o nùgbọ̀n kan máa bá wa kẹrin lọlé. àròlé màkìrán o ẹ màkú ilé o ẹ kó ètò ìjọba ìbàjẹ́ o èmi Teresa akẹrun tán wọ́n mú ètò ìwáyìn ní ìkànnì Gíarúwé o TV Diary ó kàn wọ́n kàn tó sọ ní ọmọ ìgbódò lè sọmọ akẹ́lẹ́ ẹgbẹ́ òde ẹ̀ṣẹ̀ tí mo wà rí àṣà bí ilẹ̀ wa ṣe yí o ẹgbọ́dọ̀ lọ agbọ́dọ̀ ká gbé wá lọ́jọ́ mú ẹ̀ agbẹ́dọ̀ fún alẹ́ o màkíyàn bẹ̀ o àkàrẹ́wẹ́ Gíarúwé.